Ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ́n ẹ̀yin èèyàn mi. Gbogbo ìgbà tí n bá ti ń wá sọ́dọ̀ yín báyìí ni inú mi ṣá mọ́ dùn, ara mi mọ́ yá gágá ni. Máa jó máa yọ̀ tí bá tó ti dé tó bá ti dásìkò àti rí yín. Inú mi mọ́ dùn láti rí yín. Nítorí ọ̀pọ̀lọpọ̀ náà mọ́ sọ fún mi pé inú wọn mọ́ dùn láti rí mi náà. Inú tèmi náà mọ́ dùn láti rí yín o. Lónìí ọjọ́ Jímọ̀ olóyin. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé ẹ mọ̀ pé ó ti dàṣà fún mi báyìí, ó ti dìṣe fún mi láti dúpẹ́ tá bá ti dé. Nítorí pé Yorùbá ló sọ, wọ́n ní ẹni tá bá ṣoore fún tí ò bá dúpẹ́ bí ọlọ́ṣà kó ni lẹ́rù lọ ni o. Ẹ mọ ọlọ́ṣà, olè tó bá wọlé èèyàn tó kẹ́rù yàn, ǹjọ́ lè ti wá jáyàn ló lè rí kó tún dé kó mọ dúpẹ́ pé ẹ ṣe ohun tí mo wá jí lé yín o. Ẹni tó Ọlọ́run bá ti ṣoore fún tí ò bá ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bí ìgbà tó lè wá tó kóyàn lẹ́rù lọ ni o. Yorùbá máa ń ní ọpẹ́ olórí àdá àdátán, ọpẹ́ olórí àdárèrè àrè, ọpẹ́ olórí àdákànrí kése. Nítorí náà àwa ò mọ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ọjọ́ ayé wa ni. Ọlọ́run a tún dúpẹ́ o. Torí náà lónìí, ṣé ẹ mọ̀ pé mo ti sọ nínú àtẹ̀jíṣẹ́ tí mo tẹ̀ ní ọjọ́ méjì sẹ́yìn, mo ní a mọ̀ mú ọjọ́ kan láàrin ọ̀sẹ̀. Ọjọ́ kan la mọ̀ fi mú ẹ̀kọ́ èdè Yorùbá, a mọ̀ tó fi kọ́ra wa síwájú díẹ̀díẹ̀ sí. A bẹ̀rẹ̀ láti bí pẹlẹbẹ. Ẹ mọ̀ bí ọ̀lẹ́hun tẹ́ bá fẹ́ yí ewé mọ́ínmọ́ín, ibi ìsàlẹ̀ pẹlẹbẹ ibẹ̀ láti bẹ̀rẹ̀. Táà fi wá mọ̀ mú lọ sí ibi rúgúdù òkè. Torí náà mo fẹ́ nígbàgbọ́ pé a mọ alifábẹ́ẹ̀tì Yorùbá wa. A, B, D, E, F, G, B, I, J, K, L, M, N, O, P, R, S, T, U, W, Y. Ẹlòmíì ò mọ̀ ní kí ló wá rán mọ́nu ẹ̀ bí ráàpù, kì í ṣe ráàpù. Alifábẹ́ẹ̀tì Yorùbá náà mo nígbàgbọ́ pé ibi pẹlẹbẹ ni a ti mọ̀ ní wọ́n ti kọ́ wa sẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àmọ́ lọ́jọ́ tòní mo fẹ́ ká àwọn ọjọ́ tó wà láàrin ọ̀sẹ̀ táwọn eléèbó máa ń pè ní Monday to Sunday, Sunday to Monday. Mo fẹ́ ká sọ ìyẹn ní Yorùbá ká kọ́. Ìwà tún jẹ́ àmọ́ tí Yorùbá rò lọ́kàn tí wọ́n fi fún àwọn ọjọ́ láwọn orúkọ tí wọ́n fún wọn. Àwọn days of the week kí ni ó ń bẹ lẹ́yìn ọkàn Yorùbá nígbà tí wọ́n fún wọn láwọn orúkọ tí wọ́n fún wọn. Torí ẹ mọ̀ pé ẹ̀ṣẹ̀ kan ìdédé ṣẹ́ yóò nídìí. Ìdí tó wà ṣé pé ibi torí àwọn Yorùbá wa torí wá pé dé gbogbo ẹ̀yà tó kù náà lórí wọn pé o. Ìgbò ní ìsìn òun náà ó jinlẹ̀, tẹ́ bá gbọ́ àwọn ètí wọn náà ó jinlẹ̀. Àmọ́ ẹ mọ̀ pé èmi ẹ sọ ọmọ Ìgbò ọmọ Yorùbá lè mi. Tí tèmi lè mí mọ̀. Tí Yorùbá yìí tó máa ń fa ìdí tí wọ́n fi fún àwọn ọjọ́ ìlórúkọ tí wọ́n fún wọn. Èmi ò fi bẹ́ẹ̀ wúyàn lórí. Èmi ò fi bẹ́ẹ̀ dá púpọ̀. Tá bá tiẹ̀ tí wá ń débi àwọn oṣù tó ń bẹ nínú ọdún, ẹ mọ̀ pé oṣù 12 la nínú ọdún. Tá bá ń débi àwọn oṣù, a mọ̀ rí pé ìmíì nínú àwọn oṣù gan orúkọ bí òòṣà kan, bí ó kọ bí àwọn ìgbà tí wọ́n ń gbin nǹkan nígbà náà, àwọn oríṣiríṣi àwọn season ni wọ́n fi sọ àwọn orúkọ nígbà náà. Bẹ́ẹ̀ náà ni àwọn ọjọ́ tí ń bẹ láàrin ọ̀sẹ̀ nínú èdè Yorùbá. Bẹ́ẹ̀ náà lè mí inú ẹ̀ ṣe rí. Ẹ̀yin tí wọ́n rò lẹ́yìn ọkàn wọn. Bóyá tí wọ́n ṣẹlẹ̀ láwọn ọjọ́ tí wọ́n sábà ṣẹlẹ̀, òun ló mú ìdí tí wọ́n fi fún àwọn ọjọ́ lórúkọ tiwọn. Ẹ já bẹ̀rẹ̀ pẹ̀lú ọjọ́ àìkú. Tí àwọn eléèbó ń pè ní ọjọ́ Sunday, Yorùbá ń pè ní ọjọ́ àìkú. Kí ni ìtumọ̀ àìkú? Ní èdè ìbò wọ́n ní day of immortality. Ọjọ́ téèyàn ò ní kú, ọjọ́ tí kú ò yá, ọjọ́ tí kú ò ní wá. Yorùbá nígbàgbọ́ pé ọjọ́ àìkú ni ọjọ́ tó dáa láti ṣe oríṣiríṣi nǹkan. Bóyá a fẹ́ ṣe àwọn tẹ́lẹ̀ ìbò pè ní life event, Yorùbá wọ́n lérò, wọ́n nígbàgbọ́ nínú ọkàn wọn pé ọjọ́ àìkú ìyẹn ọjọ́ Sunday táwa ń pè ní Sunday, pé ọjọ́ òun ó dáa púpọ̀ láti ṣe téèyàn bá fẹ́ ṣe. Torí pé ọjọ́ téèyàn ò ní kú ni, ọjọ́ immortality ni pé ọjọ́ òun. Ẹ mọ̀ pé ó ń bẹ náà Ọlọ́run náà pé ọjọ́ Olúwa lọ́jọ́ òun, ọjọ́ ìsinmi. Yorùbá nígbàgbọ́ wípé ọjọ́ àìkú ni. Téèyàn bá ṣe lọ́jọ́ òun, ìyẹn yóò bọ́ sójú ẹ̀ dáadáa. Ọjọ́ ajé, ìyẹn ọjọ́ Monday. Yorùbá ń pe ọjọ́ Monday ní ọjọ́ ajé. Yorùbá nígbàgbọ́ pé sẹ́rí wọ́n ní èdè ìbò wọ́n pè ní day of profit. Pé ó dáa fún ọrọ̀ ajé, ìyẹn favorable for commerce. Pé kò sí ní tá a gbé jáde lọ́jọ́ ajé. Yorùbá nígbàgbọ́ pé ọjọ́ ajé ń lọ́jọ́ tí ọjà ó tà wàràwàrà. Ọjọ́ ajé lọ́jọ́ tó jẹ́ pé kò sí ní téèyàn bá ṣe yóò jèrè ń díẹ̀.
nítorí ẹ̀ náà ṣe pé lọ́jọ́ ajé, ọjọ́ gangan ni ọ̀sẹ̀ iṣẹ́ bẹ̀rẹ̀. Nítorí náà Yorùbá nígbàgbọ́ pé ọjọ́ Monday ọjọ́ ajé ni, ọjọ́ tó dáa jùlọ. Torí ẹ̀ láyé ìsìn gan ẹ mọ̀ pé gbogbo wa ọjọ́ Monday a máa ń mú kárakára pé ọjọ́ yìí ni iṣẹ́ bẹ̀rẹ̀. Yóò dàbí pé ẹlòmíì bó ṣe fara ṣiṣẹ́ lọ́jọ́ Monday tó bá bọ́ sáwọn ọjọ́ yòókù kò ní fara sí mọ́. Torí nígbàgbọ́ pé ọjọ́ Monday nǹkan kan wà nípa rẹ̀ tó yàtọ̀. Nítorí ẹ̀ náà Yorùbá máa ń pè ní ọjọ́ ajé. Tọ́ ọjọ́ Tuesday kí wọ́n ń pè ọjọ́ ìṣẹ́gun. Yorùbá nígbàgbọ́ pé ọjọ́ day of victory, pé béèyàn bá rìnrìn àjò lọ́jọ́ wọn máa ń ní favourable fọjọ́ ni. Yorùbá nígbàgbọ́ pé ọjọ́ ajé òun èmi ò mọ̀ tí wọ́n rò dé ọjọ́ ìṣẹ́gun o, àmọ́ wọ́n nígbàgbọ́ pé ọjọ́ ìṣẹ́gun ni. Béèyàn bá lọ rìn àjò lọ́jọ́ ìṣẹ́gun kò sí tí ó di lọ́nà. Bí wọ́n ṣe máa ń ní ìkọ́ ìjó lẹ́sẹ̀. Yorùbá nígbàgbọ́ pé ọjọ́ ìṣẹ́gun kò síbi téèyàn lọ tí kọ̀ọ̀kan ó kọ̀ọ̀yàn lẹ́sẹ̀, pé ọjọ́ ìṣẹ́gun ni. Kò síbi téèyàn lọ lọ́jọ́ náà tí ò ní lọ, tí ò ní dé láyọ̀. Ọjọ́ Wednesday Yorùbá pè ní ọjọ́rú. Ẹ jẹ́ n padà díẹ̀ sẹ́yìn. Tó máa ní nǹkan kan rú, ṣé mọ̀ pé nǹkan kan ò lè rú tí ì bá ṣe pé nǹkan kan wà téèyàn pé lù pẹ̀lú ẹ̀. Torí náà Yorùbá ń pè ní pé ọjọ́ ẹbọ. Ẹ má jà rò ní èrò táwọn oníṣẹ́ ìdálẹ̀ o. Ẹ já rò bíi pé tá a bá dúpẹ́ fọ́lọ́run náà bí ìgbà tá à ń rúbọ sọ́lọ́run náà ni. Bí ìgbà téèyàn kó papọ̀ ọpẹ́, téèyàn kó pọ̀ mọ́ra wọn tó wá rú papọ̀ tó wá ń lọ sókè bí èéfín. Yorùbá gbàgbọ́ pé ọjọ́ Wednesday ọjọ́rú ni, wípé ọjọ́ téèyàn rú ẹbọ ni. Pé bí ìgbà tẹ́ bọ ń wá dà, bí ìgbà tẹ́ bọ ń rú. Táwọn Yorùbá bá ní ẹbọ fín ẹbọ dà, ó túmọ̀ sí pé téèyàn ń rò kan téèyàn fi dá ẹbọ àdúrà èèyàn ti gbà. Nítorí náà Yorùbá nígbàgbọ́ pé ọjọ́ Wednesday ọjọ́rú ni, ìyẹn ọjọ́ sacrifice, day of sacrifice. Wípé ọjọ́ òun àwọn nǹkan gbòógì téèyàn bá ṣe lọ́jọ́ Yorùbá gbàgbọ́ pé yóò ṣàṣeyọrí díẹ̀. Wọ́n ń pè ní favourable day of major life event. Pé gbogbo tó bá jẹ́ téèyàn bá dáwọ́lé, bójú fẹ́ ṣègbéyàwó lọ́jọ́ ọjọ́rú ni, bójú fẹ́ ṣe ohunkóhun lọ́jọ́rú ni, pé bójú pólúwẹ̀ tiẹ̀ wá fi proposal kan síta tó bá fi sọ́jọ́rú báyìí ní Yorùbá nígbàgbọ́ pé àdúrà ti gbà nù, ó ti dóde ọ̀run tantan. Tí Yorùbá nígbàgbọ́ pẹ̀lú ọjọ́rú náà tí wọ́n fi pe ọjọ́ Wednesday ní ọjọ́rú. Ẹ má jà tanra wa jẹ́ lómi wọn ní ọjọ́ Monday tó tẹ́ bá ti pè ní Monday ó túmọ̀ sí pé èdè tá a bá fi pè ní ó fi jẹ́ ti Yorùbá. Irọ́ o, ọjọ́ Wednesday Yorùbá máa ń pè ní ọjọ́rú. Ọjọ́ Thursday Yorùbá máa ń pè ní ọjọ́bọ̀. Ọjọ́bọ̀ eléèbó ń pè ní day of creation. Ọjọ́bọ̀ ọjọ́ tá a ṣẹ̀dá nǹkan. Tẹ́ mọ̀ pé ọjọ́ tá a gbé nǹkan jókòó tá a wá ṣẹ̀dá rẹ̀ ọjọ́bọ̀. Yorùbá nígbàgbọ́ pé ó dáa náà lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ Wednesday ṣe rí, pé òun náà dáa fún tẹ́ ẹ bá ṣe lọ́jọ́bọ̀, pé òun náà yóò ṣe é ṣe, yóò kojú òṣùwọ̀n. Pé gbogbo tẹ́ ẹ bá ti ṣe lọ́jọ́bọ̀ òun náà kojú òṣùwọ̀n. Ìyẹn day of creation, ọjọ́ téèyàn bọ̀ tẹ́ design kan tẹ́ create ẹ̀. Yorùbá nígbàgbọ́ pé ohunkóhun tẹ́ ẹ bá ti ṣe lọ́jọ́ Thursday ìyẹn ọjọ́bọ̀ pé òun náà yóò ṣàṣeyọrí. Yorùbá ń pe ọjọ́ Friday bí irú ọjọ́ òní wa tó jọjọ́ Friday táwa ń pè ní, mo mọ̀ pé nínú ẹ̀sìn àwọn ẹlẹ́sìn kan ló máa ń pè ní Jímọ̀. Kì í ṣe Jímọ̀ pé Yorùbá fún ọjọ́ Friday ṣe Jímọ̀ o. Èèbó rẹ̀ ní Friday. Ní Yorùbá ọjọ́ ẹtì ni Yorùbá ń pe Friday. Ẹ má get it twisted. Ọjọ́ Friday ọjọ́ ẹtì ni Yorùbá pe Friday. Àmọ́ kò fi bẹ́ẹ̀ ṣe ń tó dáa. Tán bá ní ẹtì ní nǹkan, èèbó máa ń pè ní day of deadlock. Ọjọ́ tí nǹkan tó ṣòro tí ò ṣeé ṣe, ọjọ́ tí gbogbo ẹ̀ dí gágágá, ọjọ́ tí gbogbo ẹ̀ há, ọjọ́ tí nǹkan nira, ọjọ́ tí nǹkan ṣòro. Wọ́n gbàgbọ́ pé ọjọ́ eléèbó pè ní day of difficulty. Gbogbo ó wà yóò di deadlock, gbogbo ó di gágá, yóò há gágágágágá. Èmi wá rò pé bóyá torí pé ẹ mọ̀ pé tí ọlọ́pàá bá múyàn lọ́jọ́ irú ọjọ́ ní ọjọ́ ẹtì tí ọlọ́pàá bá múyàn lọ́jọ́ Friday, ta ni ó gba bíìlì èèyàn Friday? Ó tún di Monday nù. Torí ẹ̀ bóyá Yorùbá ń rò pé ní téèyàn bá fẹ́ ṣe lọ́jọ́ Friday ọmọ ti tán, ó ti bọ́ kí ló tún kù ní Friday. Àwọn ilé ìbògùn ó tún mí pé thank God is Friday nínú wọn mọ̀ dùn wọn mọ̀ yọ̀. Tí wọ́n bá ti lọ bí iṣẹ́ wọn ò lè dúró kí Friday parí. Gbàgbé pé Friday kì í ṣara ọjọ́ tí ń bẹ láàrin ọ̀sẹ̀. Tó Yorùbá nígbàgbọ́ pé ọjọ́ Friday òun ni wọ́n ń pè ní ọjọ́ ẹtì. Àmọ́ lágbára Ọlọ́run ọjọ́ òní tì mọ́ wa o.
lágbára Ọlọ́run gbogbo ọjọ́ tí ń bẹ ní ọ̀sẹ̀ báyìí yóò mọ̀ sọ̀rí fún gbogbo wa ní ìkọ̀ọ̀kan. Wọ́n ní pé ikọ́ ejò lẹ́sẹ̀ kò mọ́ rìnà lágbára Ọlọ́run kankan ò ní kó àwa lẹ́sẹ̀ o. Wọ́n ní ìran ọ̀gẹ̀dẹ̀ Yorùbá ló sọ ìran ọ̀gẹ̀dẹ̀ sunkún àti dẹ̀. So tó bá ti dọjọ́ Friday tí Yorùbá pè lọ́jọ́ Ẹtì kò sí ilẹ̀kùn tí ó tì máa wà gbogbo ilẹ̀kùn wa yóò ṣílẹ̀ gbàràgà ní ilẹ̀kùn àṣeyọrí ilẹ̀kùn ìtẹ̀síwájú. Yorùbá máa ń pe ọjọ́ Saturday kí ni wọ́n máa ń pe Saturday? Wọ́n pe Saturday ní ọjọ́ àbámẹ́ta. Ẹ já padà sẹ́yìn. Àbá túmọ̀ sí suggestion lédè èèbó. Suggestion ni pé ẹ ṣe já ṣe báyìí èmi ń ro eléyìí èmi ń ròyìn. Nítorí náà Yorùbá nígbàgbọ́ pé ọjọ́ Sátidé ọjọ́ àbámẹ́ta ni ọjọ́ téèyàn tó ṣòro fún yàn láti mú nǹkan ẹyọ kan tó fẹ́ ṣe. Èèbó ń pè ní day of indecision pé olúwa ò tiẹ̀ mọ̀ tí ó ṣe the day of 3 suggestion nǹkan mẹ́ta day of indecisiveness pé àbámẹ́ta 3 suggestion àbí ń lọ bí ni àbí ń sun ni àbí ń fọṣọ ni àbí ń lọ bí ìgbéyàwó tí wọ́n ń ṣe ni àbí ń lọ èmi mọ̀ bóyá tí wọ́n rò ní èmi kàn fi tèmi sí ni o. Àmọ́ ọjọ́ Sátidé ó túmọ̀ sí ọjọ́ àbámẹ́ta nílẹ̀ Yorùbá. Àbámẹ́ta wípé àwárí kan tá a fẹ́ dìmú bẹ́ẹ̀. So ọjọ́ àbámẹ́ta nígbà tó ẹjọ́ tá a kàn náà ṣẹlẹ̀ pé àkúmí ìta ṣe ń bẹ̀. Ní ti Yorùbá ń pè ní o. Nítorí náà láti Sunday to Saturday a ní àìkú Sunday kẹ́ ń gbọ́ mi ajé ọjọ́ Monday ọjọ́ ìṣẹ́gun ọjọ́ Tuesday ọjọ́rú ọjọ́ Wednesday ọjọ́bọ̀ ọjọ́ Thursday ẹtì ọjọ́ Friday àbámẹ́ta ọjọ́ Saturday. So ti yé wa báwọn yẹn tó ìyẹn ni mo fẹ́ mú wá fún wa lónìí. Tó bá wá di ìmíì tí màá tún ṣe fọ́nrán tí màá tún fi ránṣẹ́ yín wá sọ̀rọ̀ nípa àwọn oṣù 12 tí ń bẹ nínú ọdún. Ṣé ẹ ti ẹ̀ mọ̀ pé kí n ṣe January to December ni nídè Yorùbá ó ní oríṣiríṣi láti bẹ̀rẹ̀ títí dópin ìyẹn ò ní mú wá fún yín nínú fọ́nrán míì tí màá tún fi ránṣẹ́ sí yín. Nítorí náà èèyàn mélòó ni ó rántí bá a ti kà láti ọjọ́ Sunday sí ọjọ́ Saturday? Ẹ ti mọ̀ náà nù o. Ẹ mọ̀ dájúdájú ẹ fi sọ́wọ́ sí yín ẹ má fi jẹun kẹ́ ẹ dì mú. Ó dàbọ̀ ẹ̀ ń tún mọ̀ rí yín láìpẹ́.